Ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáńláyé lókè òkun a kí yín o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nígbà gbogbo tẹ́ bá ń rí fọ́nrán yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé lórí ìkànnì yìí la ti máa ń gbé yín débẹ̀ lórí múfì èyí tó bá ní 2 èyí tó bá ní 3. Lónìí ohun tó máa jíròrò lórí rẹ̀ ni ìṣípò. Ká tó máa bá ètò lọ, ẹ jọ̀ọ́ ẹ like, ẹ subscribe, kẹ́ ẹ dẹ̀ share. Ẹ̀yin náà kọ́mẹ̀ntì sọ́dà comment section review tẹ́ bá ní lórí múfì ọ̀hún. Lórí múfì yìí èmi ti wò ó sì dùn lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin náà lọ wo tí yín tẹ́ bá ti wò. Àwọn àgbà òṣèré ló dẹ̀ kópa nínú rẹ̀. Àwọn àgbà òṣèré gẹ́gẹ́ bíi Yétúndé Àlàbí, Rótìmí Sàlámì, Jíre Ògúnlẹ́yẹ, Tóyìn Aláùsá. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé àwọn ọkùnrin wa, pàápàá jùlọ àwọn tíṣà wa ní àwọn irúfẹ́ ilé ẹ̀kọ́ mìíràn tó jẹ́ wípé ìdí yín ò gbébì kan, kíní èyí tọ́lọ́run fi ṣe ìkẹta ẹsẹ̀ yín lè fi sójú kan. Tẹ́ ò máa wá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ lábẹ́ yín, tẹ́ ò máa wá wọn láti máa fi kíní ọ̀hún láti máa fi bayé wọn jẹ́, kò bójú mu. Nínú múfì yìí wọ́n jẹ́ kó yé wa gẹ́gẹ́ bí ojú ìwòye tèmi wípé ẹ jẹ́ kí a máa ní ìtẹ́lọ́rùn, ẹ jẹ́ ká máa jẹ́ kí gbogbo nǹkan tá a bá ti ní kó máa tẹ́ wa lọ́rùn. Pàápàá jùlọ ẹ̀yin akẹ́kọ̀ọ́ náà, ẹ̀kọ́ ni wọ́n ní kẹ́ lọ kọ́ nílé ìwé, ẹ̀kọ́ ni wọ́n ní kẹ́ lọ kọ́. Ẹ jẹ́ ká mójútó ohun tí a lọ ṣọ́ lọ́jà. Èkùrọ́ lẹ wá rà lọ́jà, ọmọ ẹran ṣe dé gbá yín. Nígbà tí àwọn òbí yín rún owó lé yín lórí pé kẹ́ lọ kẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀ máa gbédi yín lẹ̀ fún torí kí wọ́n lè fún yín ní máàkì, torí kẹ́ ẹ má bàa kàwé. Ṣébí torí ká má bàa jìyà la ṣe ń yá má jìyà lọ́fà, torí kẹ́ ẹ lè mọ̀wé yín ni wọ́n ṣe kọ́ yín, ni wọ́n ṣe rán yín lọ léèwé. Ẹ máa wá tẹ̀lé àwọn olùkọ́ yín torí pé ẹ fẹ́ gba máàkì ju àwọn ẹlẹgbẹ́ yín lọ. Kí ló wà níbẹ̀ lórí kẹ́ ẹ kàwé kẹ́ ẹ dẹ̀ yege? Èmi lérò wípé nǹkan tí èèyàn bá ṣiṣẹ́ fún báyìí ló máa ń pẹ́ lọ́wọ́ èèyàn. Lóòótọ́ ẹ ṣiṣẹ́ fún wọn lábẹ́ àwọn olùkọ́ yín náà, ẹ ó máa làágùn. Lábẹ́ wọn náà ẹ ó máa feel pain. Lábẹ́ wọn náà ó lè máa dùn mọ́ yín, kó dẹ̀ tún máa dùn yín. Ẹ̀yin lẹ mọ̀ bó ṣe ń ṣe yín, àbí kí lẹ̀yin rò? Àti ẹ̀yin olùkọ́ náà gbogbo yín ló bá wí. Ẹ jẹ́ kí kíní wa kó máa gbé abẹ́ wa. Ẹ jẹ́ ká máa ṣọ́ gbogbo nǹkan tá a bá kó sábẹ́, ẹ jọ̀ọ́. Pàápàá jùlọ àǹtí Yétúndé, kí ló ń lé yín lójú oorun? Ó fẹ́ jọ bíi pé òòṣà ló ń gùn àǹtí Yétúndé torí tí òòṣà ọ̀hún bá ti gùn wọ́n báyìí, pàápàá jùlọ tínú bá ń bí wọn tí kíní ọ̀hún gùn wọ́n tán, ojú yín á máa wá yọ bí ẹ̀ṣẹ́ náà. Àtúmọ̀ mìíràn tó ń tẹ̀lé wọn kiri, àbí ṣẹ́yìn tí mọ̀ ni? Mo lérò pé nínú 2 láti máa mọ gbogbo tó ń ṣẹlẹ̀, gbogbo ohun tó rú yín lójú yẹn, ẹ̀yin má worry. Tó bá ti di nínú 2, ẹ̀yin tẹ́ tí wò wà, tètè lọ wo 1 kí 2 yẹn tó jáde. Torí 2 yẹn gangan òun ní ọbẹ̀. Tẹ́ bá ń gbọ́ ọbẹ̀, òdebẹ̀dẹ̀bẹ̀ ni 1. 2 wá jẹ́ ọbẹ̀. Ẹ tètè lọ wo tiyín. Review tèmi máa ń sọ lórí Mr. Rótìmí ni mo ti sọ yẹn. Àǹtí Yétúndé, ẹ̀yin náà má máa bínú. Ó dà pé tẹ́ bá ti bínú ni òòṣà yẹn máa ń gùn yín. Tẹ́ òòṣà yẹn bá sì ti gùn yín báyìí, a rí yín níbi tí ẹ ti ń fọ́ cup. Mo ti rò pé máa fọ́ mọ́ ìyàwó ẹ̀gbọ́n yín lórí ni kí orí wọn tú ẹ̀jẹ̀. Èmi gan ò tí ẹ lè gbá gbogbo ìwà tí wọ́n wù sí yín yẹn. Ẹ̀yin náà máa calm down. Ẹ jọ̀ọ́. Ẹ máa jẹ́ kí ẹ bomi sí ṣan yẹn. Ẹ bomi sí ṣan.